bọ́mẹ́ni ò gbẹ̀nà a kì í fẹ̀nà sí bọ́mẹ́ni ò mọ̀wé a kì í pòwe fún òwe lẹ́ṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́ṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé níbikíbi tẹ́ ẹ ti láǹfààní àti máa wò mí, ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun kẹ́ kórè òkè òkun wálé, gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ilé, ilé ò ní lè ń jáde, ọ̀nà onínà ń wọlé lágbára Ọlọ́run àtẹ̀mí àtẹ̀yin kájọ fa ìkú dẹ́gbẹ́ra. Mo mọ̀ tó kí n káàbọ̀ sí àkọ̀tun òwe lẹ́sìn ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́sìn òwe fún ti sáà yìí. Bí ọ̀rọ̀ bá sọnù kò sí méjì tá a fi wá jáde, òwe ni. Òwe lẹ́sìn ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́sìn òwe. Bọ̀rọ̀ bá sọnù òwe la ó fi wá. Àkàndá ọ̀rọ̀ Awíkókó náà ló kọ́ mi. Àjàó àrò Awíkókó aṣọ lójú ọlọ́rọ̀. Bọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá la bàbá ọlọ́rọ̀ ó ṣe. Èdè Yorùbá rẹwà, àṣà Yorùbá wuyì púpọ̀, tẹnitẹni èkísà lọ́lá tàn. Ẹjẹ́ àjùmọ̀ gbé èdè àti àṣà Yorùbá lárugẹ. Òwe lẹ́sìn ọ̀rọ̀ fún ti sáà yìí. Àkọlé rẹ̀ ni mo pè ní Aríjàgbá òkò. Aríjàgbá òkò. Òkò ń jà lọ́jà, orogún ń digbá ńlé. Aríjàgbá òkò. Òkò ń jà lọ́jà, orogún rẹ̀ ń digbá ńlé. Ìṣẹ̀lẹ̀ tó dìtàn, ìtàn tó yí padà tó dòwe yìí. Ìlú Òkò ló ti wáyé, tàbí kí n sọ wípé ọmọ ọba Òkò, òun náà ni arábìnrin tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. Orúkọ rẹ̀ a máa jẹ́ Ajísọlá. Ajísọlá ọmọ ọba, Ajísọlá ọmọ olókò tìlú Òkò. Ọmọbìnrin tá à ń wí yìí, tá a bá ń sọ nípa arẹwà ọmọbìnrin, ẹlẹ́gbára ń yájú ni, ó dà bí ẹgbára, ó rẹwà púpọ̀, àrímọ́lẹ̀ lọ, àwòpadà sẹ́yìn, òun náà ni Ajísọlá fún ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin. Báwọn ọkùnrin ṣe wá fẹ́ràn rẹ̀ tó, nǹkan ẹyọ kan tó máa ń jẹ́ ìkàyà fún wọn, tí máa ń dá wọn lọ́wọ́ kọ́ láti dẹnu kọ Ajísọlá, òun náà ni wípé ọmọbìnrin yìí jowú jù, owú ń bẹ lára rẹ̀, ó jowú púpọ̀, ọmọ líle sì ni. Ìdí ni wípé ó tiẹ̀ ti kọ́kọ́ lọ́kọ kan rí, ṣùgbọ́n tí ọkọ òun lè jáde nítorí owú jíjẹ rẹ̀. Káwí káfọ̀, káfọ̀ káwí. Ńgbà tó wá tó àkókò kan, ọba onírèsé òun ló fẹ́ fẹ́ Ajísọlá. Àwọn èèyàn kí kábíyèsí ń lọ, àwọn èèyàn pe kábíyèsí ṣàkíyèsí. Kábíyèsí, ọmọbìnrin tẹ́ ẹ fẹ́ yìí, oníjàgídíjàgan ni o, aríjàgbá ni o, òjòwú ni o, ṣùgbọ́n nítorí ẹwà rẹ̀, kábíyèsí ò sọ nǹkan kan. Kábíyèsí ní kí wọ́n fi léyìí tó kù lẹ̀, òun ọ̀fẹ́. Káwíkáfọ̀, Ajísọlá daya onírèsé. Dídé tó délé, obìnrin 4 ló bá lọ́dọ̀ ọba onírèsé. Owú jíjẹ ló fi lé 3 dànù láàrin wọn, àyàfi ẹyọ kan ṣoṣo tó ní sùúrù, tó jẹ́ pé bẹ́ẹ̀ bomi sí lẹ́nu, ibẹ̀ lẹ́ẹ̀bà, omi ọ̀hún ò ní jò dànù. Ó ní sùúrù púpọ̀, ṣùgbọ́n kàyéfì kan ṣẹlẹ̀. Kí ni tó ṣẹlẹ̀? Ó ní wípé ìgbàkígbà tí Ajísọlá bá ti bá àyàn jà lóde, tàbọ́ bá àyàn ní gbólóhùn aṣọ lọ́jà, dídé tó bá délé, ìgbájú ìgbámú tí kẹríkẹrí bá ròde ni yóò kó bo ìyálé ẹ̀ tí ń bẹ ńlé, yóò lù ú lálùdójúbolẹ̀. Eléyìí wá mú ìgbàkígbà tí Ajísọlá bá ti jà lóde, tàbí tó bá ti jà lọ́jà, kó tó di pó délé, ìyálé ẹ̀ ó ti dirù, yóò ti kó jáde kúrò nínú ilé, torí pọ́ mọ̀ pé tó bá bá òun, iná ọmọ rárá ni, ìṣú abẹ́lẹ̀, ìjàgbọ́ ṣẹlẹ̀, kò sì fẹ́ kẹ́nìkan kan máa lu bíi bàrà lójoojúmọ́. Ìdí nìyí tí wọ́n fi ń kì í ní Aríjàgbá òkò. Òkò ń jà lọ́jà, orogún rẹ̀ ń digbá ńlé. Láti ìgbà náà nìṣẹ̀lẹ̀ yìí ti dìtàn, láti ìgbà náà nìtàn yìí ti yí padà tó dòwe o, pé Aríjàgbá òkò, Aríjàgbá òkò, òkò ń jà lọ́jà, orogún ń digbá ńlé. Irúfẹ́ àwọn èèyàn wo la ń lo òwe yìí fún? Àmọ́ lò ó fún ẹni tó jẹ́ wípé ìkanra ìtà ní fi májé. Ẹ̀kọ́ ní kókó, ẹ̀kọ́ ní kókó kì í ṣẹjọ́ alágbàdo. Bó bá ti bẹ́nìkan jà, yóò mọ kanra rẹ̀ mẹ́lòmíì. Irú wọn là á parú òwe bẹ́ẹ̀ fún pé Aríjàgbá òkò ni, òkò tí ń jà lọ́jà, torogún ń digbá ńlé. Bàbá wa fẹ́sù, tá a fẹ́ wàhálà ru ẹni bẹ́ẹ̀, bí bá ti ń kó jàngbọ̀n rẹ̀ bọ̀ lábàáyé àyà sẹ́gbẹ́ kan, á pa èṣù, á pẹ́ èṣù, á fi èṣù àti sí ọwọ́ rẹ̀ lẹ̀ kí wọ́n mọ bá tiwọn lọ. Aríjàgbá òkò, òkò ń jà lọ́jà, orogún ń digbá ńlé.
ẹ láìkì kẹ́ fọ́lù péèjì mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Àwíkóńkó. Ẹ sọ̀scribe sí YouTube channel tẹ́ wà yìí Òwe Yorùbá TV. Òwe Yorùbá TV fún àwọn ìṣẹ̀lẹ̀ tó dìtàn bí irúfẹ́ èyí, àwọn ìtàn tó yí padà tó dòwe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó máa jẹ́ àmọ̀ ìmọ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ èdè Yorùbá káàkiri ilẹ̀ Yorùbá láti máa bomi ọgbọ́n mu nígbàkúùgbà àti lóòrèkóòrè. Bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ ká jọ sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Àjò wa ṣe o, òwe lẹ́sìn ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́sìn òwe, bọ̀rọ̀ bá sọnù òwe la ó fi wá. Òwe lẹ́sìn ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́sìn òwe, bọ̀rọ̀ bá sọnù